àwọn àlùfáà wa tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pọ̀ ọmọ mẹ́ta ni bàbá wa bí. Alhamdulillah pé mi náà jẹ́ kan nù. Alhamdulillah. Inú Omo Afi Iwa Bi. Bẹ́ẹ̀ni. Níjọ́ ní ìta àpàdé gbẹ̀yìn lọ́dọ̀ àwọn nìkọ́ọ̀bà ní Surulere. Wọ́n ní kí n sọ ń pa ṣàkṣíyà Sheikh Adam. Mo wá ṣe wá sí tán bàbá wa sọ fún mi wípé wọ́n wá sọ lójú gbogbo àwọn èèyàn pé orú àfáà yìí tí bá ti ń lò lòkulò nísìnyí tí bá ti ń fọtí lóògùn àbí tí bá ti ń ṣe nǹkan tí ò dáa ni ìmọ́lẹ̀ yìí ò ní sí lára rẹ̀. Allahu Akbar. Alhamdulillah ìkìlọ̀ ní níjọ́ náà àti ṣe síwájú ìjọ́ náà o àmọ́ láti gbà náà àdédìí ẹ̀. Takiriru ni hayakumullah. Ọlọ́run kò mọ̀ ṣe àjẹkárí bàbá wa pẹ́. Amina ya Allah. Èyí tá a máa tọrọ fún yín gbogbo ìgbà náà ni àlàáfíà àti ṣọ́ Ọlọ́run torí pé èyí máa ṣe mí gbogbo ìgbà lórí social media lónìí ẹ ti bá bàbá lọ́yọ̀ọ́ ọ̀la ẹ ti bá wọn ní Ìbàdàn ọ̀túnla ẹ ti bá wọn ní Ìlọrin